Hmm. Hello, ẹ̀yin èèyàn mi. Ó ga o. Àṣírí Ashley túbọ̀ ń tú sí. Wọ́n ní kábíyèsí pé Ashley níbi tó ti ń gbọ́ tó nù lọ́rọ̀. Pé Ashley, marriage yìí ti sú òun. Ashley, gbogbo gàlégàlé tó ń ṣe káàkiri. Ó ń ṣe bíi pé bóyá mo dìídì sọ pé mo fẹ́ fẹ́ ẹ. Ashley, ó mọ bó ṣe wọnú ààfin. Ashley, ó wọnú ààfin wá bá èmi àti ìyàwó mi. Èmi àti ìyàwó mi wá bá wa níbi tí ìfẹ́ wa ti ń lọ. Ìwọ tó ẹrú tó lè jókòó sẹ́gbẹ̀ẹ́ mi. Ó bá tí ìyàwó wà, a dẹ̀ bá tọkọ bẹ̀rẹ̀. A bá tọkọ àti ìyàwó bẹ̀rẹ̀. A bá iṣẹ́ bẹ̀rẹ̀. Iṣẹ́ la bẹ̀rẹ̀. Èmi àti ẹ àti ìyàwó mi. A gbà ẹ pé kó wá ṣiṣẹ́ ní ààfin. A gbà ẹ pé ó ní nǹkan mi tó wá ṣe tá dẹ̀ ń san owó fún ẹ. Iṣẹ́ ta gbà ẹ fún, ó bẹ̀rẹ̀ lóòótọ́. A fi gbogbo inú tán ẹ. A ṣe ọgbọ́n ló fi àrékérekè ló fi wọlé pé ó fẹ́ ṣiṣẹ́. Àṣé nǹkan tí èmi àti ìyàwó mi ń ṣe, àṣé ó ń wọ̀ ẹ́ lójú. Ló wá wo ọgbọ́n àrékérekè ló wá fi wọnú àárín èmi àti ìyàwó mi. Now, ó wá wọlé tán. Nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́, a sanwó fún ẹ, a bá sanwó fún ẹ. Òṣìṣẹ́ wa ni ẹ́. Ashley, òṣìṣẹ́ wa ni ẹ́. So, bó dẹ̀ ṣe ń ṣiṣẹ́ là ń san owó ẹ̀ fún ẹ. À ń san owó iṣẹ́ fún ẹ. Kẹ́rẹ́kẹ́rẹ́. Mo ṣọ mọ̀ pé olórìṣà ni ẹ́. Ó dẹ̀ ń ṣe gbogbo ritual pé ó wà very good láti máa wọnú shrine kẹ́ máa jáde. Ó dẹ̀ wà very good láti máa gbé igbá calabash. Ó wà very good nínú iṣẹ́ yẹn. Iṣẹ́ ta mọ̀ ẹ́ sí nìyẹn ní ààfin. All of a sudden, pẹ̀lú iṣẹ́ tó ní kó wá ṣe, ó wá fi ìyẹn bẹ̀rẹ̀ sí ní manipulate èmi àti ìyàwó mi. Títí tó fi di pé, àṣé ìkà ni ẹ́. Ó fi iṣẹ́ yẹn ó fi wá manipulate. Bó ṣe ń bá wa ṣiṣẹ́ ló tún ń ṣe ti ìyàwó mi mọ̀, ó tún ń ṣe tèmi mọ̀. Bó ṣe di ìyàwó, Ọlọ́run ló yẹ. Kì í dẹ̀ ṣe pé bóyá oyún ló fi tie mi down. Oyún kọ́ ló fi tie mi down. A dẹ̀ foyún tie ara wa down. Nǹkan tí bó ṣe wá di pé wá di ìyàwó. Ó di ìyàwó àpàpàǹdodo. Ǹjẹ́ mo kọrin sí ẹ rí pé mo fẹ́ fẹ́ ẹ? Wọ́n ní gbogbo nǹkan tí kábíyèsí ń bèèrè lọ́wọ́ ẹ ni o. Ṣé ó wá látọkàn mi pé mo fẹ́ fẹ́ ẹ? Ashley, tó fi di pé onípakalèké tó wá jẹ́ kí èmi àti ìyàwó mi gbádùn. Tó ní kí ìyàwó mi kó fòkó níṣo. Ashley, ṣé ìwọ àti ìyàwó mi ẹ ní ìpín pé ẹ fẹ́ fẹ́ ọkọ ẹ̀? Ashley, tó fi di pé ó wá jẹ́ kí ìyàwó mi kó gbádùn. Pákáleke ó fẹ́ fẹ́ mi. Tó bá tẹ̀ jẹ́ pé ó fẹ́ wá fẹ́ ọkọ, bí wàá tẹ̀ ṣe jẹ́jẹ́, ó wá ní kí ìyàwó mi kó fò níṣo. Kó kàn dìde pátápátá ló wá ń victimize àfi tó bá sọ pé ó fẹ́ pa, àfi kó lóò fẹ́ bù lẹ́sẹ̀, àfi kó lóò máa pa, àfi kó sọ pé ó fẹ́ bù lẹ́sẹ̀. Ọmọ tó ti bí fún mi ò tún jẹ́ kó gbádùn. Ashley, marriage yìí ti sú mi. Ta ló tiẹ̀ fẹ́ ṣe marriage náà? Ashley, palẹ̀ ẹrù ẹ mọ́. Mi ò tiẹ̀ fẹ́ ẹ láàfin mọ́. Mi ò fẹ́ rí ẹ. Ashley, mi ò fẹ́ rí ẹ. Gbogbo ayé ń yín mú sí mi. Gbogbo ayé ń sọ pé báwo lèmi àti calabash career tó fi wá di pé ìyàwó mi ni. Nínú gbogbo àwọn obìnrin tí mo fẹ́ sí ààfin, marriage ti ẹ ni worst. Òun ló ti di worst. Òun ló worst jù. Ó ti ẹ̀ wà obvious pé nǹkan tó fi wá sáàfin yìí pé gbogbo ayé ló mọ̀. Kí wọ́n mọ̀ pé kì í ṣe marriage yẹn. Kì í ṣe ojú kábíyèsí ló ń fi fẹ́ ẹ. Ó kàn dédé wá from nowhere. Ó ló fẹ́ ṣiṣẹ́. Ó ṣiṣẹ́ lágbẹ̀ ẹ́ fún Ashley.
Wọ́n ní pẹ̀lú bí kábíyèsí ṣe ń sọ gbogbo ẹ̀, wọ́n lé ẹkún rẹ̀ ṣé mo pé kókó mọ ẹkún àbòsí ń sùn ló bá ń wu wọ́n lójú ìgbà tí wọ́n nígbà tí kábíyèsí tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tó ní kó jókòó ó fi pé bóyá ó fẹ́ sọ àwọn ọ̀rọ̀ ìyànjú àbí àwọn ọ̀rọ̀ tó máa fi sweet purpose ẹ̀. Àṣé kábíyèsí fẹ́ na ìpọ́nrí ẹ̀ fún. Ó fẹ́ na ìpọ́nrí ẹ̀ fún. Àṣé kábíyèsí fẹ́ na ìpọ́nrí ẹ̀ fún. Ṣé understand? Wọ́n nígbà tí kábíyèsí mú ẹnu bọ̀ ọ̀rọ̀, wọ́n ní Ashley ò máa rojú gbélé o. Kò máa rídìí fi jókòó. Wọ́n lé ẹkún rẹ̀. Ó ní lá ó tó gẹ́. Ashley máa lọ ó tó gẹ́. Èyí tó bá àárín èmi àti ìyàwó mi jẹ́ ó tó gẹ́. Ashley àṣé ayé ẹ̀ lè re lóde gbogbo èèyàn sì mọ̀ ẹ́. Òun gan ti sọ. Ó ní gbogbo ilé Ifẹ̀ yẹn gbogbo èèyàn ń gbérùn fún. Gbogbo ààfin wọ́n ń gbérùn fún. Ó tún pa bàbá rẹ̀. Ó tún marriage by force by fire ni. Ó force ara ẹ̀ níbi tó force ara ẹ̀ dé. Ó tún force ọmọ ó lọ ra ọmọ wá láti ìta ó fẹ́ gbé fún kábíyèsí. Ọ̀ranyàn ni. Ó fẹ́ pa kábíyèsí. Ashley báwo la tí ẹ ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ sí? Kò sí. Tí wọ́n bá ní ká mú láti number 1 títí dé 100, a lè sọ tán. Ìwà accountable ni ìwà Ashley ní ààfin yẹn. Tí èyí lágbára o. Tí èyí ó kọjá òye agbára wa. Everybody ló ń sọ pé irú kí leléyìí, irú kí. Àṣé wọ́n sọ fún ẹ. Àṣé oyè máa tẹ́ tó yìí. Mo sọ náà pé ó máa tẹ́. Àwọn èèyàn wọ́n ti kìlọ̀ fún ẹ tó pé ó máa tẹ́. Comment section ti kún. Gbogbo àgbáyé ti mọ̀ pé ẹnìkan tó ń jẹ́ Ashley ní ààfin Ọ̀jájá pé compulsory is a wicked person. Is a wicked wife. Ó lóun fẹ́ kábíyèsí. Ṣé by force náà fi ń fẹ́ èèyàn ni? Ọkùnrin ò nífẹ̀ẹ́ ẹ̀. Ó ní dandan kó nífẹ̀ẹ́ ẹ̀. Èmi ò máa gbọ́rú ẹ̀ rí. Tí ó bá dẹ̀ ṣe é ṣe fún un, ó dẹ̀ padà sọ́dọ̀ ọkọ ẹ̀. Wọ́n ní kó lọ olóòlọ̀. Pé instead tó máa fi lọ, ó dẹ̀ fẹ́ máa pa àwọn tó bá ń bẹ̀. Ó fẹ́ pa kábíyèsí, ó fẹ́ pa ìyàwó ẹ̀, ó fẹ́ pa ọmọ ẹ̀. Níbo náà tí ń ṣe irú ẹ̀? Ó dẹ̀ gbé ọmọ lọ fún ọlọ́mọ. Ọlọ́mọ dẹ̀ ń fún ẹ ní wàhálà pé gbọ́mọ fún. Ó ló fẹ́ fún kábíyèsí. Ṣé kábíyèsí tó sọ pé ó fẹ́ fún un ní Adémákinwá? Ṣé pé ó jẹ́ amúkùn-mẹ́kọ̀ọ́ ni? Tó ń pariwo, ìyẹn double crown lọ́mọ ẹ̀ o. Double crown ló fún kábíyèsí sọ pé òun ò fẹ́ yìí, òun reject. Kí ni assurance pé double crown lọ́mọ ẹ̀? Double crown yẹn ó lọ crown ẹ̀ nílé bàbá ẹ̀. Nílé ìyàwó Láfógìdì. Bẹ̀tí nílé kábíyèsí ẹni ìtàn. Ọmọ ẹ̀ ò sí nínú àwọn double crown. Ojúgbà mi ti fún ẹ. Ashley lọ tún ìwà ayé ẹ̀ ṣe. Bó ṣe ń hùwà kọ́ nìyẹn. Ó kàn fẹ́ pa ara ẹ̀ dànù. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé mo ní kí n fi eléyìí tó yín létí nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Tí yẹn tó ń fẹ́ lẹ́lẹ́lẹ́, àṣé Ashley ó ti sún rẹ̀ dògiri. Ó ti sún ara rẹ̀ kan ògiri. Ó dẹ̀ sún gbogbo èèyàn kan ògiri. Ẹ̀yin èèyàn wa ẹ bá wa share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá distribute. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín, ẹ̀yin tí yín tẹ́ fi ń gbọ́, etí yín ò ní dí o. Ayọ̀ àti àlàáfíà lẹ máa fi máa gbọ́. Ṣùgbọ́n ẹ bá wa ṣe sí comment section kó lè yẹ wá o. Ire o. Bye.